Good day, my students. Good day, sir. How are you doing? Ṣé ìnígbàgbọ́ mọ́ ni? Mo nígbàgbọ́. Tó ti ló ń kó mi sọ̀tà. Oṣó olé ló bá dárí ikú sọ̀yà. Oṣó olé ló bá dárí ikú sọ̀yàwó mi. Èmi ni wọ́n pa. Come like that. Kò ṣe ọ̀gá ẹ lè gbàwé ṣá. No, I'm a Christian. Lọ́jọ́ tí ògùn náà gòdò. Tó bá dárí sọ omi. Tó bá dárí sọ omi. Kí n darapọ̀ mọ́. Kí n darapọ̀ mọ́. Ìwọ ọmọ yìí ó gbọ́dọ̀ gbọ́ ní etí wọlé ń tẹ̀kù tẹ́lẹ̀. Ẹ ní àwọn stand díẹ̀ kan tí tó máa sọ sí ọ̀dọ̀ wa. Ó bẹ̀ gbẹ́rẹ́ sọ. Ìwọ yóò ní ó yá. Gbádùn ọtí wọn lọ. Òkúta yẹ o. Òkúta yẹ o. Padà sínú yín. Tani kí ni ń bẹ nínú gbó tí ń dún mọ̀wúrú. Wọ́n bá fẹ́ panijẹ kọ́ panijẹ. Bí ọ̀bá ní panijẹ kọ́ bá dún mọ̀wúrú. Àwọn dókítà yẹn gan ò fẹ́ sọ fún mi ni pé kí n máa gbéyàwó mi lọ. Báwo mo ṣe di méjì bí báyìí? Ó sì fi ayé ilẹ̀ fún mi. Ṣé ìpín mi? Ikú òjijì kì í ṣe ìpín mi. Grandma, kí ni mo ṣe fún yín? Ọbẹ̀ ayédà ẹgbẹ́ mi à. Ìgbà kọ́ mi. Sórí ẹ̀ òyì. Níbo ni yọkọ mi lọ? I don't know ìgbà kọ́. Ìwọ náà kò jẹ. Grandma ẹ jẹ́. Ìwọ ni ọkọ jẹ. Ẹ̀yin lẹ́sẹ̀ ẹ̀yin lẹ́ máa jẹ́. Ẹ bá mú un. Adẹ́gbẹ̀ẹ́ ní kí n yí ọ. Ìgbé kó lọ́mọ òrìṣà ọjà. Ẹ darapọ̀ mọ́ mi o. Grandma, yọkọ mi. Oh, your mama husband. Èmi ò ní gbọ́.